lóòótọ́ ni ológun gbìyànjú láti gbàjọba lọ́wọ́ Tinubu lọ́dún 2025 ìwádìí ìjọba Nàìjíríà ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni àwọn ọmọ ogun kan òun ni wọ́n gbìyànjú láti fi ipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ́dún tó kọjá. ọ̀rọ̀ yìí ló mọ̀ jẹyọ lẹ́yìn ìwádìí abẹ́nú kan tí wọ́n mọ̀ ṣe lẹ́yìn tí ọwọ́ mọ̀ tẹ àwọn ọmọ ogun náà nínú oṣù kẹwàá ọdún 2025 lórí ẹ̀sùn àṣemáṣe kan ìwádìí ọ̀hún ti wáyé o. bó tilẹ̀ jẹ́ pé ìròyìn má gbòde pé ológun gbìyànjú ìdìtẹ̀gbàjọba lásìkò náà ìjọba Nàìjíríà ni kò mọ̀ rí bẹ́ẹ̀, àmọ́ wọ́n ní wọ́n padà sọ wípé àwọn ológun wọn gbìyànjú láti gbàjọba mọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ́wọ́ o. iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ni àwọn mà ti parí ìwádìí abẹ́nú àwọn èyí tó fi hàn gbangba yẹ̀yà pé púpọ̀ nínú àwọn tí ọwọ́ mọ̀tẹ̀ náà ó mà ló mà kópa nínú ìgbìyànjú láti gbàjọba mọ́ Tinubu lọ́wọ́. àtẹ̀jáde kan láti iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà tí wọ́n fi léde mà sọ pé ìwádìí finifini làwọn mà ṣe láì yọ nǹkan kan sẹ́yìn. àtẹ̀jáde náà ni wọ́n ti fi èsì ìwádìí ọ̀hún wọ́n ti fi ṣọwọ́ sí àwọn lọ́gàlọ́gà níléeṣẹ́ ọmọ ogun. àwọn tí ọ̀rọ̀ náà sì sí mọ́ lórí yóò fojú balẹ̀ ẹjọ́ tó wà fún àwọn ológun. iléeṣẹ́ náà kò sọ ní pàtó iye àwọn tí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba náà tó mọ̀ sí mọ́ lórí nínú àwọn 16 tí ọwọ́ mọ̀ tẹ̀, àmọ́ ó ní kò ní sí ojúsàájú nínú ìgbẹ́jọ́ wọn. onírúurú ìdìtẹ̀gbàjọba òun ló ti wáyé ní Nàìjíríà láàrin ọdún 1966 sí ọdún 1993 bó tilẹ̀ jẹ́ pé àwọn olóṣèlú tó ń ṣèjọba láti ọdún 1999 ìdìtẹ̀gbàjọba ó mà jẹ́ ọ̀rọ̀ tó lágbára ní Nàìjíríà lẹ́nu lọ́ọ́lọ́ yìí. ẹni onírúurú ìròyìn ó mà ló máa ń jáde nípa ìdìtẹ̀gbàjọba àwọn ológun ní Nàìjíríà, àmọ́ gbogbo ìgbà náà iléeṣẹ́ ológun ni wọ́n máa ń sọ pé digbí báyìí làwọn máa wà lẹ́yìn ìjọba Bọ́lá Ahmed Tinubu. ìròyìn ìdìtẹ̀gbàjọba Nàìjíríà yìí ó mà ló máa ń wáyé lẹ́yìn tí ológun bẹ̀rẹ̀ sí ní gbàjọba láwọn orílẹ̀-èdè Áfíríkà kan bíi Mali, Burkina Faso, Niger àti Guinea. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ kan wọ́n máa ń sọ lórí ayélujára pé àwọn ń fẹ́ kí ológun gbàjọba ní Nàìjíríà kí nǹkan lè yí padà, àmọ́ àwọn àgbàlagbà tó ti ní ìrírí wọ́n máa ń sọ wípé ìdìtẹ̀gbàjọba kọ́ ni ọ̀nà àbáyọ sí ìṣòro Nàìjíríà. wàyí o iléeṣẹ́ ológun Nàìjíríà kò dárúkọ àwọn ológun 16 tí ọ̀rọ̀ náà kàn. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ àná adẹ̀kùnmọ́ra ṣe tòní àánú Ọlọ́run ọba kò ní dágbére nínú ayé mi àti yín o, àmín.